ẹ̀yin olólùfẹ́ kí lẹ rí sí i, kí ló ṣẹlẹ̀, ṣe wà dáadáa, ẹ kú ọjọ́ méjì mẹ́ta. Èmi náà ní tí ní tòótọ́ Aródú Òjígọ̀bí ọmọ wọn lówó òdùrọ̀ ajífẹ́pẹ́ ṣeré ògbógbòǹdù ẹ̀kan ọmọ gbogbo máa fẹ́ràn ọmọ kì bàbá sílẹ̀ ọmọ bá àríjẹ àwọ̀ làámọ̀ àwọ̀ òṣùlé ní mí ọmọ límẹ̀rí ọmọ láàgbélé ọmọ ìtàn alága àgbélé ọmọ bàbá kan mi tútù tìjó ni fàìfàì. Kí ló ṣẹlẹ̀, ṣe wà dáadáa, ṣe ń gbádùn, ṣé Nàìjíríà ò tí ì dọ́dọ̀ yín gbogbo apá mi tó tẹ̀ máa dé lọ́dọ̀ wa ibi dáradára ni ayọ̀ la máa rí. Ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi tí mo mú wá fún wa lé ní ọmọ kan ló máa fẹ́ lé ìyá ẹ̀ lé abóyódẹ̀ tí lé ìyá ẹ̀ lé lèmi ò mọ̀ bẹ́ẹ̀ bá ṣe dájọ́ òun ló máa determine bóyá mọ́mí wa ṣì wà lábẹ́ mọ́mí wa ti jáde. Àmọ́ kí n tó tẹ̀síwájú orí ètò Kí lẹ rí sí ni ẹwà ètò kan lórí ìta àtijọ́ máa ń ṣe àgbéyẹ̀wò àwọn kàyéfì àti ìrírí ayé gbogbo tá a gbọ́ tá a rí àti àwọn ètò ìṣẹ̀lẹ̀ sí àwa gangan láti ilé-iṣẹ́ Núwà Media, ilé-iṣẹ́ tó máa ń fọn rere àṣà, ìṣe, èdè àti ẹ̀sìn Yorùbá kálékáko. Bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn iṣẹ́ ìbílẹ̀ wa pẹ̀lú àwọn ọmọ wa gbogbo tí wọ́n ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ẹ̀yin olólùfẹ́ Kí lẹ rí sí i, tẹ́ bá fẹ́ mọ̀ nípa iṣẹ́ gbogbo tá à ń ṣe ní Núwà Media, ẹ ṣáà tẹ atọ́ka tó lọ sórí àsíá wa lórí ayélujára ìyẹn www.nuwamedia.com. Núwà yẹn ní àmì ohùn Yorùbá lórí nuwamedia.com àbí kí ẹ kàn sí wa pẹ̀lú nọ́mbà wa àti àwọn ìtàkùn wa gbogbo tẹ́ ń wò lórí ẹ̀rọ yín. Àlọ́mọ kan lé bá ìyá ẹ̀ ó ti lè kó lé ẹ mọ̀ dáàdì ẹ̀ kì í ṣe ẹni tó máa ń sábà wà nílé. Iṣẹ́ bàbá ẹ̀ gbé bàbá ẹ̀ rin àwọn ìrìn àjò oríṣiríṣi ní Congo, ọ̀túnla Gabon bẹ́ẹ̀ yẹn ṣáà ní dáàdì wa ṣe máa ń rin ìrìn àjò iṣẹ́, wọn kì í sábà gbé ilé. Àmọ́ ní ọjọ́ yìí dáàdì wà nílé, wọ́n wá fẹ́ ṣe ayẹyẹ kan táwọn olóyìnbó máa ń pè ní dinner, pé káwọn jókòó kó ṣe dinner. Bàbá wọn lòun fẹ́ kí dé yẹn wà special, òun lòun máa dáná òun náà. Wọ́n ṣáà ti ń pé wọ́n ti ń kó sílé kó sí ìta. Màmá ọmọ ìyẹn wá sáré jáde pé kóun lọ mi ìmọ̀ ohun tó lóun lọ ṣe kó tó dé. Lọ́mọ bá lọ bá dáàdì pé dáàdì ẹ̀ẹ́dẹ̀jọ wípé ẹ̀ẹ́dẹ̀ báwọn invite dáàdì òun gangan kí wọ́n wá pẹ̀lú àwọn jẹ oúnjẹ alẹ́ yẹn. Bàbá ní dáàdì ẹ̀ gangan, èmi ni bàbá ó ní ó ní dáàdì òun gangan wípé gbogbo ìgbà tí dáàdì òun ò bá ti sílé tó bá ti rìnrìn àjò iṣẹ́ lọ pé dáàdì òun gangan máa ń wá, wọ́n máa ń ra oríṣiríṣi wá fóun, pé mọ́mí òun dẹ̀ máa ń sọ fóun pé dáàdì òun gangan bàbá ní dáàdì ẹ̀ gangan nínú ilé yìí. Òun ní bàbá ẹ̀ mo ní sà ní dáàdì òun gangan ló bá ṣe àpèjúwe bí dáàdì òun gangan ṣe rí. Ṣé ìyá ọmọ bàbá ẹ̀ bá ní èyí tí ó máa ń rìnrìn àjò ní ọkọ màmá ẹ̀ yẹn bá sọ pé mọ nǹkan tó máa ṣe, jẹ́ ká jọ plan, má jẹ́ kí mọ́mí ẹ̀ mọ̀ wípé a máa pe dáàdì ẹ̀ gangan wá òpó kọ́ má bàa jẹ nínú oúnjẹ o. Má dẹ̀ sọ fún dáàdì ẹ̀ gangan wípé èmi náà wà nílé, jẹ́ ká fi ṣe surprise jẹ́ kó jẹ́ àṣírí èmi àti ẹ̀. Tó bá ti ṣe bẹ́ẹ̀ fún mi, o máa ra gbá fún ẹ, o máa ra owó fún ẹ. Lọ́mọ bá ní o bó ṣe di ní ọmọ bá béèrè lọ́wọ́ ọmọ pé ṣó mọ nọ́mbà dáàdì ẹ̀ gangan. Lọ́mọ bá lóun mọ nọ́mbà dáàdì òun gangan. Bàbá ẹ̀ bá mú nọ́mbà ibòmíì, nọ́mbà ibi iṣẹ́ tó wà lọ́wọ́ ẹ̀ ló bá fi pe bàbá ọmọ gangan pé kó pẹ̀lú àwọn wá jẹ oúnjẹ alẹ́ ní ọjọ́ báyìí o. Bó ṣe dijọ́ tó dá o, wọ́n ti jókòó síbi tábìlì wọn pé káwọn máa jẹun. Lọ́wọ́ kankan ilẹ̀kùn bá dún. Ìyẹn ni ọmọ bá fò dìde pé kóun lọ wo ilẹ̀kùn. Bọ́mọ ṣe máa débi ilẹ̀kùn ló bá wá parí dáàdì mi. Ìyẹn náà bá wọlé láì mọ̀ pé dáàdì onílé gangan wọ́n wà nílé. Bó ṣe wọlé báyìí ló bá dé gbàǹgbàǹ. Ẹ ṣáà máa ń wo àwọn fíìmù àwọn India yẹn gbàǹgbàǹ ló bá dà bẹ́ẹ̀ ló bá di wòmíwẹ̀. Ó dá ẹ ṣàlàyé o, ta lọ original o, ta ni counterfeit o. Èèyàn lèmi náà wá bí yín, ẹ dákun bó o láṣẹ dá ẹjọ́ yìí. Ohun gbogbo tẹ́ ẹ bá rí sí ẹ fi ṣọwọ́ sí abẹ́ṣe máa ń ṣe lórí ìtàkùn wa àbí nọ́mbà wa àbí ímeèlì wa àbí kí ẹ lọ sí orí àsíá wa kẹ́ ẹ bá wa dá sí èyí tá a tún mú wa lónìí. Àwa la máa wá, ẹ̀yin la máa bá. Orúkọ mi ò yí padà, Aródú Òjígọ̀bí ọmọ wọn lówó òdùrọ̀ máa wà òṣùlé ọmọ bàbá kan mi tútù tìjó ní fàìfàì. Ẹ̀yin ṣáà tẹ atọ́ka tó lọ sórí àsíá wa lórí ayélujára ìyẹn www.nuwamedia.com. Núwà yẹn ní àmì ohùn Yorùbá lórí nuwamedia.com. Ibẹ̀ lẹ ti máa rí ohun gbogbo tá à ń ṣe ní ilé iṣẹ́ Núwà Media. A máa ríra láyọ̀ àti àlàáfíà láìpẹ́ jọjọ. À ń bọ̀ ná. Núwà Media.